Àwọn agbébọn ṣekúpa Fijilanté mẹ́ta ní Kwara. Ìjọba gbé ọjà tìpa ọlọ́mọ ṣàánú wa pẹ̀lú ètò ààbò ní Nàìjíríà. Ìdojúbọn kọra ẹni láàrin àwọn agbébọn àtàwọn elétò ààbò. Ó mọ̀ ti yọrí sí ikú Fijilanté mẹ́ta ní ìpínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ náà mà ló wáyé o ní ìlú Gadanworo ní òpópónà Patigi tó wà ní ìjọba ìbílẹ̀ Edu. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn agbébọn náà wọ́n mọ̀ dúró sí ìlú Gada tó wà ní ẹ̀bá gbùgbù táwọn Fijilanté sì lọ kojú wọn pẹ̀lú àwọn ọmọ ogun àti àwọn agbófinró. Ṣùgbọ́n ohun ìjà àwọn agbébọn náà ó mà lágbára gan mọ̀ ní lásìkò tí ẹni tó sojú rẹ̀ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ẹ wò ọ̀pọ̀ àwọn elétò ààbò ó mà ló mà farapa o. Ó tẹ̀síwájú pé wọ́n mà ti ọjà ńlá tó wà lágbègbè náà pa báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ètò ààbò. Ó sojú mi kòrónà ó fi kọ́rọ̀ rẹ̀ pé inú ìbẹ̀rùbojo ń làwọn èèyàn agbègbè ọ̀hún mà wà báyìí. Àwọn Fijilanté mẹ́ta tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni Mohammed Imma tó wá láti abúlé Kokodo, Indagi Zaraka láti abúlé Edogi àti Yanda láti abúlé Láfíàjì. Bákan náà ó ní wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé Fijilanté ti dàwátì lẹ́yìn ìkọlù náà. Ẹ̀wẹ̀ wọ́n ti ọjà agbègbè náà ní gbùgbù pa látàrí ìbẹ̀rùbojo tó mọ̀ gbilẹ̀ látàrí àwọn agbébọn tí wọ́n ní wọ́n tún lè padà wá. Ẹlòmíràn tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ ọ̀gbẹ́ni Ghana ó mà sọ pé nígbà míì ọjọ́ ọjà ni wọ́n máa ń wá o láti jí àwọn èèyàn gbé, ṣùgbọ́n ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí àwọn Fijilanté àti àwọn elétò ààbò wọ́n máa parapọ̀ láti lọ kojú wọn. Ó wá tẹ̀síwájú pé lásìkò tí àwọn Fijilanté àtàwọn elétò ààbò tí wọ́n lọ kojú wọn ń làwọn Fijilanté mẹ́ta ló mà di olóògbé tó jẹ́ pé wọ́n pàdánù ẹ̀mí wọn. Ó tó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn elétò ààbò náà wọ́n mà tó farapa o lásìkò ìkọlù náà. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, agbègbè náà kò mọ̀ fararọ́ o lásìkò tá a wà yìí nítorí àwọn agbébọn ọ̀hún kò jẹ́ kí wọ́n rí i mú mi báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lọ o. Àwọn aráàlú náà wọ́n ti wá ké sí ìjọba kó pèsè ààbò tó péye fún wọn. Ìjọba mà ti ọjà náà pa o. Ẹ̀wẹ̀ alága ìjọba ìbílẹ̀ Edu Abdullahi Bello ó ti gbé ọjà gbùgbù tìpa nínú àtẹ̀jáde kan tí alága ìjọba ìbílẹ̀ náà tó mọ̀ síta. Ó ṣàlàyé pé ọjà náà rèé yóò wà ní títìpa títí ọ̀rọ̀ ètò ààbò agbègbè ọ̀hún yóò máa fi dúró re o. Lẹ́yìn náà ń ló wá rọ aráàlú láti farada ìgbésẹ̀ náà. Ó tún kan sára sí àwọn elétò ààbò fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ọjà gbùgbù òun ló jẹ́ ọjà ńlá tó tóbi jùlọ ní agbègbè náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí a wò wá o. A kú iṣẹ́ tàná, adẹ̀kú múra ṣẹ́ tòní, a kú ọlá Jímọ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe lókè ìpẹ́.